A kú ọdún. Ogun gbọ́rọ̀ mi kọ́lọ́ mọ̀ tá mọ́ wọn mọ̀. Ọmọdé ti pàlà mí ẹgbẹ́. Ọmọdé ti pàlà mí ẹgbẹ́. Ọmọ ni ó pè tí ó dáhùn o. Ọmọ ni ó pè tí ó dáhùn o. Àwọn lọ́mọ bàbá jẹ́ ìsinmi o. Ayé òkèrè tí ẹgbẹ́ mi kù. Mi ò ní jábọ́ mọ́ yín lọ́wọ́. Láwálé pàdé ìbákọ́dọ̀ akédègbè aṣọ pẹ̀lú olùfẹ́ wa kiri ṣàlàfíà ni. Bójú bá kárí ayé, àròkálẹ̀ lóòrùn rò, ìmọ́lẹ̀ wa kò ní já sófo. Ẹ̀kọ́. Òkèrè tí ẹgbẹ́ mi kù, mi ò ní já fọmọ yín lọ́wọ́. Àyìnlá ọgọ́rọ̀ mọ́tàlá yìí àdùn ní adé. Bàbá jẹ́ ìjìnmi ká ní mí o. Àwa ń gbọ́ o. À ń kàn ní táláyé ń fẹ́. Ayé òkèrè tí ẹgbẹ́ mi kù, mi ò ní já fọmọ yín lọ́wọ́. Àtàdàngbọ́ ìbọn òtòjì ọ̀tá ló gbé dání o. Àtàdàngbọ́ ìbọn òtòjì ọ̀tá ló gbé dání o. Kúkú nìbọn. Ẹnu mọ́ta dání lẹ́ẹ̀tì o. Elékèké bá oyin lé o. Ibi ayé àti ìgbà wa lọ. Òtútù kan kò gbọ́dọ̀ mẹ̀já nínú ibú o. Ayé òkèrè tí ẹgbẹ́ mi kù, mi ò ní já fọmọ yín lọ́wọ́. Mo ti mọ̀ pé kò dọ́là tẹ̀sán máa bínú dídí o. Látinú ilé nínú ilé. Mo ti mọ̀ pé kò dọ́là tẹ̀sán máa bínú dídí. Pẹ̀lú rọrùn o. Bàbá mi ọ̀run re. Adéwọlé àlọ́. Bàbá ti lọ sí mi. Àfimẹ́gbẹ̀rù àlámí o. Èmi ò gbọ́ rí mọ́tò ìbẹ̀rẹ̀ o. Arẹ́lẹ́lẹ́ mi ò máa já lọ, báràn bá gbọ́ bà á gbòòrò òkú o. Ayé òkèrè tí ẹgbẹ́ mi kù, mi ò ní já fọmọ yín lọ́wọ́. Àwa kì í ṣe olódì wọn làwọn ta fọlé lọ́dún tuntun yìí ní ọdún fresh 2021 akínyín ṣàlàáfíà ni a kú ọdún a kú yòdì ẹ̀ máa ṣọ̀pọ̀ ẹ̀. Àwa ti nígbà tí à ń kí gbogbo yín káàkiri àgbálá ayé pé ọdún ayọ̀ la máa ṣe o. Bí mo bá kọrin jíjẹ́. Anúngìládé tí mo bá kọrin jíjẹ́. Alábí ọ̀dọ́dẹ ẹ̀yọ́ Adánijẹ́ bẹ́ẹ̀ ti ọkùnrin. Látàkì tuntun mo gbà fún ẹ. Orin ìṣídìí tán mú wá ẹ̀. Bàṣírù ń bẹ níbòrè ara wa ni. Bàṣírù ń bẹ níbòrè ara wa ni. Orí pípẹ́ la fi ń kọrin pẹ̀lú rọrùn o. Pẹ̀lú rọrùn. Saningiládé fi ń gbádùn lójú àgbo. Kájà bára wa ṣe pẹ́pẹ́. Olóògbé Ayinla Omowura lélẹ̀ àwa kì í ṣe olódì wọn. Àmọ́ a kí gbogbo ẹbí bàbá Adéwọlé onílù ọ̀la náà kọ́lọ́n bá àforíkẹ́ bàbá kọ́lọ́n bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. Ọmọ alágbẹ̀dẹ. Gbogbo àmùtí Nàìjíríà ànímọ́. Àmì ànímọ́. Abọ́ àgbọ̀lọ́ bá jù bá tàngó. Òun lọ̀rẹ́ àgbà. Ẹ máa gbọ́lù bàbá ń bí kọ́lọ́n bá mi fọ̀dún kẹ́ wọn. Bàbá ti ṣeré mi létí o. Ara ìdórí òdòrí ọ̀hún. Ara ìdórí kò dórí ẹni.
ẹ̀yin ìyàwó wa ẹ máa jayé lọ ẹ̀ ní sòrò yá Farida mọ̀ jayé lọ ó ní bàbá ń sọ ń bí. ẹ̀yin ìyá mi pátápátá ẹ máa jayé lọ ẹ̀ ní sòrò ẹ máa jèrè ọmọ yín lágbára Ọlọ́run. jẹ́ anígbàgbọ́ pé ọdún eléyìí ọdún dáadáa ọdún àyè ló máa jẹ́ fún gbogbo àwa tá a bá dùn tá à ń bá ba lọ́dún tó kọjá ẹ má ronú rárá lágbára Ọlọ́run ọdún eléyìí Ọlọ́run á jẹ́ kó ṣe ṣe fún gbogbo wa akí gbogbo yẹn lólùfẹ́ wa ṣàlàáfíà ní ṣé dáadáa ní aníkà bàbá wọlé olóògbé Ayinla Omowura láfi wọlé àdàdú fi ṣèrántí bàbá wa dé wọlé onílọ̀lá tí wọ́n papòdà lọ́jọ́ tí ẹ má rojú bàbá ti dàgbà bàbá dẹ̀ ti ṣiṣẹ́ lẹ̀ ara aṣẹ́ wọn tó ṣe pẹ̀lú olóògbé Omowura là ń gbádùn lé ní ẹ jẹ́ àwọn amújó lọ kò ní bàjẹ́. ẹ jẹ́ ká má gbàgbé wọ́n ní COVID-19 ṣì wà ń tanná ẹ jẹ́ ká sì máa rántí kárára máa tẹ̀ díẹ̀díẹ̀ torí pé lóòótọ́ a mọ̀ pé lọ́dọ̀ wa ń bì kò wọ́pọ̀ tó yẹ pé bóyá ó ṣe wá lè ṣe àmọ́ ẹ má yẹ ká ẹ jẹ́ ká sì máa rántí pé ó wà ń tanná gbogbo ìta bá lè máa ṣe láti máa fi ìbílẹ̀ ká máa bomú wa ká máa fọwọ́ ibi tó rò bá pọ̀ sí jùjùjù náà kẹ́ máa jẹ́ àsìnbẹ̀ ẹ jẹ́ra máa yẹra irú fàájì òpin ọ̀sẹ̀ sìn ẹ lè wá nílé kẹ́ máa ṣe fàájì yín ẹ̀mí sí ẹ ní láti wà ibi tó rò wà kò ní bàjẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí à ń gbogbo ẹ̀yin tèmi nígbà tí pátápátá la kí gbogbo yín àkú ọdún àkú ìyèdùn ẹ̀wọ̀n tèmi tó travel àtàwọn tèmi tó wà lẹ́kọ̀ọ́ náà àtàwọn tèmi tó lọ káàkiri kò ní bàjẹ́ àwa ti ilé iṣẹ́ wa ń bí tó yẹ head office ń bí àwa ti ilé agbára àwa táwa káàkiri náà nílọrin káàkiri agbègbè àkú ọdún àkú ìyèdùn ẹ̀mí wa ṣọ̀gbọ́n ọdún eléyìí lágbára lọ́dọ̀ rẹ̀ la máa ṣe Ọlọ́run adé máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa lọ a máa ṣọ́ wa bọ̀ àwọn eléyìí àwa kì í ṣe olódì wọn ti bàbá wọn olóògbé Ayinla Omowura àtúnfíṣe ìrántí bàbá wọn olóògbé Adéwọlé onílù ọ̀la ẹkú rí wọn lórí amóhùnmáwòrán nígbà tí bàbá ṣe fún wa bàbá lù bàbá ṣe ogbẹ̀ ńbẹ̀ náà a ní ká mú sí ká tó fi rántí àwọn èyí tó ẹjẹ́ máa kó jẹ lọ. gbogbo olólùfẹ́ máa dára fún yín ni ajá máa bá yín gbé. bàbá òjìrẹ́ bàbá wa yìí o gbogbo ọ̀nà lówó ń bá wọlé. a máa dára fún ẹ̀yin kàríwò ajé bá ẹ gbé. gbogbo ẹ̀yin bàbá wa tẹ̀ ń ṣàdúrà fún wa látọ̀yọ́ láti Ìlọrin káàkiri à lè dárúkọ gbogbo yín tán torí ẹ pọ̀ gidigidi gan gbogbo yín náà akínyìn bàbá ẹ pẹ́ fún wa ẹ jìrọ̀ ọmọ yín ẹ̀yin ìyá wa náà
tẹ́ ń ṣàdúrà fún wa náà dúpẹ́ lọ́wọ́ yín ọdún ayọ̀ la máa ṣe àtẹ̀yìn yọ̀ǹgà àti ẹ̀yin ta Amẹ́ríkà ẹ̀yin tí gbogbo yín pátápátá akínyín akú ọdún akú ìdè máa ṣe ọdún ayọ̀ lélẹ̀ ọdún ayọ̀ la máa ṣe. Akí ẹ̀gbọ́n wa Chief Síkírù Oyèwọlé akínyín ẹ̀yin nìkan ló wá kù báyìí nínú ẹgbẹ́ olóògbé Ayinla Omowura ẹ̀ẹ́dínlẹ́mú kò ní bàjẹ́ onílọ̀lá tún di fi yín lẹ̀ lọ àmọ́ ẹ̀yin ò ní kú báyẹn pẹ́pẹ́pẹ́pẹ́ a sì máa ń ṣẹ̀gbà eré tẹ́fẹ́ ṣe fún wa yẹn ẹ máa ṣe gbogbo àgbáláyé máa kọjá akínyín ẹ̀gbọ́n mi kò ní bàjẹ́. ẹ̀yin tí wà ní Niger ní Côte d'Ivoire akínyín ẹ̀yin tí family Sunday Igboho akínyín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pé ẹ máa fi nọ́mbà bàálà yín ránṣẹ́ àgbà àlọ́ bá wọn sọ ẹ̀yin tí Niger náà ń gbádùn wa gidigidi akínyín ẹ̀yin tí Côte d'Ivoire akínyín ẹ̀yin tí Lomé akínyín ẹ̀yin tí Ghana akínyín káàkiri tẹ́tí ń gbádùn wa kò ní bàjẹ́ Faaji Opin Ose ètò yìí ni ètò wa náà ni ẹja máa mì sí lọ. gbogbo ẹ lólùfẹ́ wa tẹ́ ń sọ wípé ó ti wá jẹ́ pé gbàrà ṣe mú ìfọ̀rọ̀wérọ̀ bàbá wa náà ni bàbá ṣe wá ń gbé bóyá ó ní kankan tàbí ní kankan o akọ̀kúrò lẹ́kọ̀ọ́ náà ní kí bàbá wa ká lọ bá wọn ká mú ọ̀rọ̀ wọn wá sí àtúndì bàbá ti dàgbà láṣẹ ní ká mú pápápá nígbà tí mo dẹ̀ bọ́ wọn tèmi sọ̀rọ̀ bí wọ́n ní ẹja sáré lọ bá dẹ̀ ṣe àwọ̀ tẹ̀mọ̀ kọ́jú ní ikú tẹ̀ tí ń kọlẹ̀kùn sọ̀rọ̀ yìí tẹ̀ sọ pé bóyá bàbá àwọ̀ mọ́ akọ̀lọ́ ṣiṣẹ́ tí wọ́n ń bẹ̀ ni àmọ́ ọlọ́run náà àsìkò ti tó ní bàbá lọ kọ́lọ́ bá mi fẹ̀nu kẹ́ bàbá ìfọ̀rọ̀wérọ̀ yẹn á sì máa lọ ẹ máa kó jẹ lọ kò ní bàjẹ́ àwa gángan lání ìyẹn ló ń pè ní exclusive. àjànàkú ò lẹ́ẹ̀kan o atẹ́gùn wọn ò mà ní kùtó orí kọjá máa wí fún wọn o kò lè ṣeé ṣe ṣùgbọ́n omi ò ṣe ká ní gbó.
omi ò ṣe tá ń kókó orúkọ bàbá mi ní àbáṣùwé bàbá ò mo kí yín. Ó yá àbájá kọ́ mọ̀ kò sí fòyà fáwọn lórí Faaji Opin Ose. Yẹ́pò. Ìjìnlẹ̀ máa wí kò sí wàhálà. Ọjà ní kí lè ṣe ní ìkúlẹ̀ òun. Agbábẹ́pọ̀ rẹ̀ òun là á pọ̀jà. Àyìnlá tó mi àwí o, máa wí kò tí ì bóyá o. Ọlọ́run ló mọ̀rọ̀ sí mi lẹ́nu o. Àyìnlá tó mi àwí. Máa wí kò tí ì bóyá. Àyìnlá tó mi àwí o, máa wó. Kò tí ì bóyá. Olúwa ló mọ̀rọ̀ sí mi lẹ́nu. Èmi kì í dọ́lọ́dì wọn o, àwọn kì í dọ́lọ́dì wọn o, àgùntàn olólòdì lọ́jà ewúrẹ́ olólòdì lóde, àwa la mú gbòòrò dùn. Lóde àwa la mú gbòòrò dùn. Káwọn tó ń bínú máa bínú, káwọn tó ń bínú máa bínú. Àjìmọ̀ pé kẹ́ni màá ní làwọn tó bí wọn o. Káyọ̀ ojú ọ̀rọ̀ ti ká ẹ̀rọ̀nù ẹ̀mẹ́ ní jù yín lọ ẹ̀tọ́ mẹ́ni tìyà tó. Láwálé mo rántí ìgbà tí Chief Síkírù ìwọlé ń kọ́ni fún Alẹ́gbà táwọn èèyàn mì sí lẹ́yìn ilé ẹ̀yìn ò lè rí ilé àwọn ọmọ bó ṣe ń lọ. Àwọn ń jí mi lórí àwọn. Wọ́n ń jó orin àwọn dàda gidi. Ẹ̀ ń dáhùn lọ bó lórin ẹ̀rín wọ́n ń pa mí. Àwa kì í ṣe olódì wọlé lè ẹ mú lọ́jà free promo ẹ mú kẹ bó wìtìwìtì ó jiná ó kì í síbẹ̀. Olóògbé Ayinla Omowura bàbá wà bàbá dúró déédéé ni àwo náà kì í ọdún tó ti pẹ́ ni ẹ mú ẹ bó wìtìwìtì. Kẹ́ńtọ́ sọ pé màálù níjọ̀mọ̀ ewúrẹ́ o, irọ́ yín pátá. Ewúrẹ́ o, irọ́ yín pátá. Ajá ò ní gbé pẹ́pẹ́ yẹn dé yẹn mọ̀. Ajá ò ní gbé pẹ́pẹ́ yẹn dé yẹn mọ̀. Láti pàtó jolú ò pẹ́. Bí lítà bá ń bẹ láyé àjípa kò ní jolú. Jẹ̀míù lórí wá o. Jẹ̀míù lórí wá o. Gbépo ajá ṣe kéré mọ̀ lóko ọ̀gá ní méjò lóko. Oró ńlá ló ní nínú oko. Oró ńlá ló ní. Yóò ní àtàrà ìlú wà níyọ. Ẹ bẹ̀rù Ayinla o. Ẹ bẹ̀rù Ayinla o. A kí gbogbo ẹbí bàbá wa Adéwọlé onílù ọ̀la kí gbogbo yín ẹ̀yin bàbá dá lágbára Ọlọ́run ẹlẹ́yìn tí bàbá lọ nǹkan rere lá máa ṣẹlẹ̀ ńlé wa bàbá ti dàgbà ẹ̀wọ̀n ń ṣe kú ọ̀fọ̀ bàbá lọ sinmi ní iṣẹ́ tó ti ṣẹlẹ̀ kò lè parun bí ọ̀rọ̀ bàbá wa ní olóògbé Chief Dr. Satide Barrister oníbo nílé ṣe bá kọ̀ tí ọba èyí tó ti fi sílẹ̀ èyí tó Omowura ti ṣẹlẹ̀ tó lóògbé bàbá Adéwọlé ti ṣẹlẹ̀ yìí kò lè parun òun láti ń kó jẹ yìí ẹ jẹ́ agbádẹ́ díẹ̀ sí ká tó fi yín lẹ̀ èmi tó fẹ́ jó díẹ̀. Mo máa ní kò tí kò ní lẹ́tẹ̀ o.
ẹ tẹ́wọ́ kẹ́ máa sọ lọ bàbá ń sọ̀rọ̀. ẹ̀kọ́ ẹ̀jẹ̀ kọ́ kẹ́kọ̀ọ́ mọ́ra ire ni ire ń jẹ́ kó lórúkọ méjì ẹ̀kọ́ kẹ́bó lọ́dún tuntun ẹ̀ bò. wọ́n ti rí mu wọn ò rí mu mọ́ ìyẹn oníṣẹ́lẹ̀ láti kó wọn. ìrètí mo wí mo fẹ́ kẹ́ mọ̀ kó lórúkọ méjì ire ni ire ń jẹ́. olúwa tó lọ gbọ́ ẹ̀wọ́ ire àìkú ire àìwò àjùwà pẹ́ kọjá èèyàn pẹ́ o. adúpẹ́lẹ́ ọlọ́run pé a tún ti bẹ̀rẹ̀ ọdún èní ní a ti bẹ̀rẹ̀ ọdún yìí ní ayọ̀ àti àlàáfíà bá dẹ̀ sí bẹ̀rẹ̀ pẹ̀lú dùn ní bẹ́ẹ̀ la máa padà pẹ̀lú dùn ní kòrónà ní mú wa lọ covid-19 mú wa lọ accident ní mú wa lọ lágbára náà àtàwa àtàwọn ìyàwó àtàwọn bí wa pátápátá ọdún yìí ọdún ayọ̀ la máa ṣe. àwọn ìlànà ká fi wọlé láti fi kí bàbá wa Adéwọlé onílù ọ̀la tí bàbá wa ṣẹ̀ fàyílẹ̀ láìpẹ́ á ní ká kí wọn ká kẹ́dùn àwọn bàbá òun ṣòkú ọ̀fọ̀ ikú ìrẹsì ikú àbùlà nìkan lọ́wọ́ mi tábà Omowura náà tó jẹ́ ọmọ tóun náà ti lọ ti gbé ẹ̀dínkọ́ náà kọ́ ọ̀nà ẹ̀kọ́ wọn àti gbogbo owó kó wa pátápátá àwọn tó jẹ́ bàbá ni àwọn tó jẹ́ màmá ni àwọn tó jẹ́ ọmọdé ọlọ́ba mi tó gbọ́n sáyẹn fẹ́ẹ̀rẹ̀ ọdún yẹn la máa ṣe happy 2021 akú ọdún akú yèdè ẹ̀mí aṣọ ọ̀pẹ àárín lọ́sẹ̀ tó ń bọ̀. ẹ̀tọ́ mi ká bá mọ̀ wá ló gbà títí dalẹ́. ẹni mẹ́wàá ẹni ọjọ́ rẹ̀ o ọmọ tó fi lèbi tó dá orí bàbá olè ẹ̀mí jà wá o láìpẹ́ ọjọ́ tó lọ ń dọ̀bá yé kájọ́ mọ̀ ìrìnsó ìgbà onílòmí èmi mọ̀ ibi ayé yíjí ní kájọ yíjí. èmi ò mórí